Africa Content TV. Muhammad fahuwa siratu. Muhammad fahuwa siratu. Ànábì wọn dákọ lẹ ọ sì bọ arántí ẹni tí wọn ṣẹ̀ṣẹ̀ gbé lọ tẹtọ báyìí. Fahuwa siratu. Wọ́n bẹ láyé lónìí wọ́n ní òyìnbó ànábì òyìnbó wọn dáadáa. Fahuwa siratu. Ngbàdùn yín lẹ́wọ̀n púpọ̀. Kí mímí máa ṣàlàkà. Ẹni ó bá yòòbó ànábì dára kò ní bá ọ̀tá rẹ̀ lé. Ànábì wa Muhammad ni ẹja jọ. Mẹ́yẹ̀mísí fi tariqatihi faqad ihtada. Bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń ha iná. Ẹ pé kìí ṣe sí Ọlọ́run ní ń jẹ́ iṣẹ́ bàbá rẹ ní. Mẹ́yẹ̀mísí fi tariqatihi faqad ihtada. Ìyí sí àpò rẹ̀ ni. Mẹ́yẹ̀mísí. Ìyí sì ṣe owó ni. Mẹ́yẹ̀mísí. Kò tọ́ lẹ́nu ẹnìkan kó lẹ́nìkan wọ̀ náà. Mẹ́yẹ̀mísí. Ọlọ́run nìkan ni ìdájọ́ ń bẹ lọ́dọ̀. Ìmáàmù Kristi. Ojú ọ̀nà tasawufu tẹ̀rí yẹn. Alfaawa Al-Imamu Nawawi. Wọ́n ní márùn-ún náà ló pín sí. Wa ulul ilmi qa'iman Kristi. Àkọ́kọ́ nù wa taqwallahi fi sirri wal alaniya. Wa ulul ilmi qa'iman Kristi. Ìtọ́ni Sufi fẹ́ mójútó láyé. Alfaawa Al-Imamu Nawawi. Wọ́n ní nítorí Sufi gbọ́dọ̀ mójútó láyé wọ́n Sufi gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. Kọ́ ìmọ̀ ní kọ̀kọ̀ bíi kìsìtì àti ní gbangba. La ilaha illa huwa. Ẹ sọ fún mi kí ni tẹ̀bùlígì gbé lọ́wọ́ ṣebí kí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo ní kọ̀kọ̀ àti ní gbangba náà ni. La ilaha illa huwa. Kí ni àwa Salafiyya kí ni wọ́n gbé lọ ṣebí kí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba náà. Ó kú ọyàn kan. Fọba kan tí ọ̀kan tó dá gbogbo nǹkan pẹ̀lú ìjọ kan tí ó sì kán sí méjì. Tí ó kán sí méjì, ọba kan tí ọ̀kan tó dá gbogbo nǹkan pẹ̀lú ìjọ kan rẹ̀ tí ó sì kán sí méjì. Fi ìdúró rẹ̀ yìí fi mú jẹ níwájú Ọlọ́run. Fìdíò rẹ̀ mú jẹ níwájú Ọlọ́run. Àsìkí tí máa dẹ́rù bóṣì. Àsìkí tí máa dẹ́rù bóṣì. Àsìkí tí máa ya ọ̀tá ń wèrè. Àsìkí tí máa fọ́ta lérí tí máa ya wèrè. Àsìkí tí sin ọ̀tá níwín. Àsìkí tí máa sin ọ̀tá wín. Ọlọ́run oore gbàǹgbọ̀gbì Ọlọ́run ṣe é fẹ́ mi. Oore gbàǹgbọ̀gbì Ọlọ́run ṣe é fún mi. Oore gbàǹgbọ̀gbì oore Buhari ọlọ́mọṣà ṣe é fún mi. Oore Buhari Ọlọ́run ṣe é fún mi. Ẹ sàmì dáadáa. Má wá ṣeré pẹ̀lú ọ̀kan tó kù yìí. Má ṣeré pẹ̀lú ọ̀kan tó kù yìí. La ilaha illallah. La ilaha illallah. A pàdé pẹ̀lú Ọlọ́run. Bọ́ ọ bá ń tan èèyàn yẹn ló lè tán ó lè tán Ọlọ́run. Fahuwa siratul mustaqim liman salaka. Afá mi jẹ́ máa rògbẹ́ máa wá gbàmí lọ́dọ̀ rẹ̀. Bí ẹ bá débẹ̀ tẹ rògbẹ́ rí gbàlà yóò tún fi àgbákò kún àgbákò fún yín. Fahuwa siratul mustaqim liman salaka. Ọwọ́ ni wọn náà sùn pẹ̀lú rọrùn. Mayamushi. O lè fọwọ́ rọ ikú dáadáa. Mayamushi. Ọkùnrin ni wọ́n sun fún wọn náà léèrè tó ṣe ní tó lè fi pálẹ̀rì tó wá pálẹ̀rì. Kí ni eléyìí kí ni gbogbo fìtínà ìjà ètò yìí gani sí. Mayamushi fi kọ́tì ìfakọ̀dì tàdé. Sabila rishadi liman yusuf wani halaka. Ẹni bá máa gbọ́ òun fẹ́ sọdún láyọ̀ kó ní Allahu Akbar. Ẹjọ́ kan ó mọ́. Ọmọ lágbájá ni mi ò làkàṣègbè ni bàbá mi. Ọmọ lágbájá ni mi làkàṣègbè ni bàbá mi. Ọlọ́run ló mẹ́ni tí ó là lọ́rùn kò sójú ṣáájú. Kò sójú ṣáájú. Ẹ máa wí ni. Kò sójú ṣáájú. Ọlọ́run ló mẹ́ni tí ó là lọ́rùn kò sójú ṣáájú. Ọmọ kìnní kan ni ọmọ ṣéwù kan ni ọmọ kìnní kan ni ayé ni yẹn ò mọ. Kò dání kìí á mọ. Bàbá rẹ̀ tó rò pé wòlíì Ọlọ́run ní láyé bóyá òun gbà wọ́n èkó náà yọ kìí á mọ. Lásìkò ni bàbá mi. Lófin ní ọmọ lágbájá ni mí làkàṣègbè ni bàbá mi. Ọlọ́run ló mẹ́ni tí ó là lọ́rùn kò sójú ṣáájú. Kò sójú.